ìṣeǹṣe dìjà náà rí o ìṣeǹṣe dìjà ẹ má bínú tí fìlà mi ò bá délẹ̀ dáadáa ó wo kọ̀ǹdù burúkú kan báyìí lọ yọ sí mi wájú orí o mo mọ̀ pé ẹ̀yin náà rí o inú àwọn ọ̀tá mi ó mọ̀ dùn báwọn pé ọlọ́run ti bá a fowó mú ó wà natural kò sẹ́ni tí nǹkan ò lè ṣe kò sẹ́ni tí ò lè síìkì kò sẹ́ni tí ò lè ṣàìsàn kò sẹ́ni tó wò lè mú ògòdò tí ó fi ní sẹ̀sí ní talé ní gógórí mú kọ́ lélẹ̀ yìí ìṣeǹṣe dìjà náà rí o ìṣeǹṣe dìjà ìṣeǹṣe dìjà náà rí o ìṣeǹṣe dìjà ẹ̀rọ ọmọ rí odó ìṣe nàyà rẹ̀ ìṣeǹṣe dìjà náà rí o ìṣeǹṣe dìjà. Àgàndọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ àní ajé awọ ẹni rẹ ká mú pa ẹni rẹ kọ̀ ó lòun ọ̀jáde ìdà ló ń kọ̀ tí ọ̀wàkọ̀ yìí bàbá ta ló fẹ́ sìpẹ̀ fún dàkọ́ wàkọ̀ kó lórí ó dirí ẹ̀mú ìdà ń jòwèrè. Mo wí nínú àwọn ètò kan tí mo ṣeré kọjá lọ pé arákùnrin kan lọ́yọ̀ọ́ bó tiẹ̀ jẹ́ wípé kì í sọmọ Ọ̀yọ́ ó dàbí ẹni pé ìgbẹ́tì ni ṣùgbọ́n ó gbé tẹni ẹlẹ́ni rù ó fa tiẹ̀ lọ́wọ́. Arákùnrin ọ̀hún ń ò lẹ́sẹ̀ kan pàtàkì tàbí ẹ̀ṣẹ̀ kan pàtó tí mo ṣẹ̀ ẹ́. Orúkọ rẹ̀ a máa jẹ́ Yẹ̀kínì Kàsíìmù Akínkúnmi. Yẹ̀kínì Kàsíìmù Akínkúnmi. Arákùnrin yìí ló déédéé mú píkṣọ̀ mi lórí Facebook ló sì kọ àwọn àkọlé kan sí kí n mọ iṣẹ́ n ò mọ̀ o kí n mọ rà lọ́wọ́ ẹ̀ n kò sọ o so òní mo wá sọ pé ká má sọ̀rọ̀ ká mú sùn lọ́wọ́ kí ewúrẹ́ ọmọ dọ́sùn jẹ lọ́wọ́ ẹni ṣé èèyàn wá ní ṣe háì káì èèyàn sọ̀rọ̀ kéèyàn ojú àfolúndù o tó bá jèrè o ni ò ní dùn o bó bá jẹ́ pa èèyàn wọn o lóòótọ́ gbogbo èèyàn kọ́ la máa fún ní attention eléyìí ní attention tá a gbọ́dọ̀ fún kì í ṣe nítorí tèmi o ṣùgbọ́n nítorí tiwọ tó ń wò mí torí pé arákùnrin ọ̀hún ó ń jìbìtì àtayé àtọ̀run ni ẹrú ìbámọ̀ kọ́ mọ lọ́nlọ́ tiẹ̀ jẹ́jẹ́ kọ́ mọ fò nǹkan Àkàndọ̀rọ̀ Awíkonko torí jẹ́jẹ́ mi ni mò ń lọ jẹ́jẹ́ mi mo ń ṣe tèmi n ò pé kẹ́ni ọ ṣebẹ̀ ọmọ jẹ̀kọ́ n pé kódó yín ọmọ gùnyán n pé kíkòkò yín ọmọ ṣeṣu n pé kísàsùn yín ọmọ ṣebẹ̀ n ò sì pé kọ́ lọ yín ọmọ lọ́ta ẹni tí ń roko ń ọ̀dá wọn lọ́wọ́ kọ́ ẹni tí ń rodo ń ọ̀gbé kọ́ mọ́ gbèkété ẹni tí ń lo àjò ń ọ̀fà wọn lọ́wọ́ sẹ́yìn látàyébáyé ńlá tí máa ń ṣe nǹkan tí kì í bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára mu ẹni tí ó bá bá lára mu yóò fi ilẹ̀ yóò bá tiẹ̀ lọ ni lóòótọ́ kò sẹ́ni táyé ò lè fo nǹkan ṣùgbọ́n ká yí ọmọ pàrọ̀ mọ́ ni arákùnrin wọn pè mí lórúkọ mò ń bọ̀ o ẹ má ìkánjú ẹ má màmá já ẹni à ń gbéyàwó bàbá ìgarùn ó pè mí lórúkọ ṣùgbọ́n Yorùbá lẹ́ni tí ó daṣọ àrán bọni lọ́rùn fìlà orí ẹ̀ ló yẹ ká kọ́kọ́ wò ẹni tí ó pè èèyàn lóókọ òun gan gbọ́dọ̀ lóókọ gidi o ẹni tí ó fìyàn ṣe yẹ̀yẹ́ ó gbọ́dọ̀ da jẹun tó fẹ́ fi ṣẹlẹ́yà lọ. Arákùnrin ọmọ pè mí ní ẹrúkẹ́rú abilala lẹ́nu o meanwhile àwọn ọmọ tí ń bẹ lọ́yọ̀ọ́ nìsín ni ẹrúkẹ́rú abilala ọ̀pọ̀ nù wọn lẹ́rúkẹ́rú abilala lẹ́nu ẹ̀ ń bá fẹ́ ẹ̀kẹ́ kólà ni wọ́n ń pè lẹ́rúkẹ́rú abilala lẹ́nu
ẹ̀ ń bá fẹ́ kẹ́ kólà àwọn bàrìbá nu pé tí wọ́n fẹ́ kẹ́ kólà ẹ má bínú ẹ̀yin bàrìbá o tí ń wò mí o ẹ mú sùúrù náà ni o ewúrẹ́ ilé yín ń ló mú ìforí gbogbo o láì dènà pẹ̀lú láì fàsìkò ṣòfò ẹjá wo ń tárákùnrin yìí kọ sórí ìtàkùn ayélujára nípa mi ọ̀yá ó ní ẹ ti rí lábẹ́ ẹbẹ̀ náà ni o screenshot ni o Yẹ̀kínì Kazeem Akínkúnmi Ọba Akeem Ọwọ́adé the Aláàfin of Yoruba land has built a golden reputation before he became king, and he has been working actively against poverty among the youth and adults in Oyo town and Yoruba land generally. Ọ̀dẹ̀niọ́ àkọ́kọ́ bọ́ bá sọ wípé ẹjẹ́ nǹkan tán bọ́ bá sọ wípé ó dáa ó wá ní ẹ ṣe kábíyèsí o kábíyèsí lọ́fẹ́ kọ́ o ṣe kábíyèsí náà ní tíṣà dẹ̀ ní o olóńkọ́ mọ́ skul kábíyèsí fún Aláàfin olórí gbogbo ọba kábíyèsí òkè olùkọ́ sì ni o níléèwé o tíjà ló péré o abójú kóńkó what is your impact to your own ordinary family ọmọ ẹrú abilala lẹ́nu wẹ́ẹ́ ó ṣeéṣe kọ́ mọ̀ yá mi tàbí kọ́ mọ̀ baba ńlá baba mi kọ́ wá mọ̀ pẹ́rú ni wọ́n kọ́ wá mọ̀ pé lala ń bẹ lẹ́nu wọn ó sí ọ̀rẹ́ mi. now arákùnrin yìí ọ̀sọ̀kù lórókò ó bojú ẹ̀yìn lọ́kàn rẹ̀ ìjọ tá a bá bólúwéré lolúwéré bínú olúwéré mi ò wá bínú ńjọ́ náà mo wá bá a fìyà rẹ̀ dòní. now ẹ já wo fọ́tò yìí arákùnrin ọ̀hún nínú fọ́tò profile ẹ̀ òun láti rí Yẹ̀kínì Kazeem Akínkúnmi ẹ̀wọ̀n tí mbẹ́mbẹ́ o aláṣeyọrí and success healing and deliverance through prayer the Lion of Jesus Christ. mo wá rí i pé bẹ́yìn náà bá wò dáadáa Yẹ̀kínì Kazeem ṣe jẹ́ pásítọ̀ tí ó máa ṣe aláṣeyọrí and success healing and deliverance through prayer. Àdúrà wo ni wèrè ilé gbà? Àdúrà wo lamukun mẹ́kọ̀ọ́ yìí ń gbà táyé tí ẹ̀ gangan òfin nítumọ̀ tó fi jẹ́ pákẹ́kọ̀ọ́ 5 àbí 4 péré níbẹ̀ ní yàrá àkàwé ibi títí ń kọ́ ọmọ n ò fẹ́ gbé fọ́tò àwọn ọmọ ọlọ́mọ síta ni torí àwọn ọmọ ọlọ́mọ lọ́jọ́ iwájú tó bright dáadáa wọ́n lọ́jọ́ iwájú rí gómìnà ní ń bẹ láàrin wọn sẹ́nítọ̀ ní ń bẹ láàrin wọn àwọn ọba ìlú ní ń bẹ láàrin wọn ọ̀rọ̀ kan wọ́n ti wọn òpònú iná lọ̀rọ̀ kan Yẹ̀kínì Kazeem Akínkúnmi bẹ́kùrọ̀ ọba soge ó yẹ kó wọ ẹgbẹ́ ẹ̀ lórí sáà mo mọ̀ọ́mọ̀ dákọ̀ ẹni o torí pé o ti gbé píkṣọ̀ mi síta o sì kọ àkọlé sí tọ́tọ̀nà lójú ẹ tàbí tó rò pọ́tọ̀nà lójú ẹ o lé mi abẹ́lala lẹ́nu ẹ bá ń fi fọ́tò wèrè hàn ẹ já wo fọ́tò òpònú ààrẹ ẹni tó pè mí lábìlala lẹ́nu lélẹ́yìí o ta lábìlala lẹ́nu nínú èmi àti ẹ̀ òpònú tí ń pè mí lábìlala lẹ́nu nìyí o ẹ rí ṣọ́ọ̀kì àbí chalkboard ló kọ̀yìn sí o tíṣà ni bí public school kan ní ti ń kọ́ mọ́ inú mọ́tò ló ti ya fọ́tò yìí tàbí kọ́ gbà àwọn ẹ̀ àlùkù náà sì ni inú mọ́tò ló ti ya fọ́tò yá ń dán òpònú ayírádà tó ló ń ṣe healing and deliverance through prayer the Lion of Jesus Christ Yẹ̀kínì Kazeem o ntọ́jẹ́ sọ wípé fàǹfààní ara yín òun ni pé oríṣiríṣi àwọn yẹn lè fẹ́ fọ́ victim tó yẹ pé gbogbo ẹ tó bá ti lóun fàdúrà jagun ńlẹ́mọ̀ kó rí bọlé wọn tàbí tẹ́mọ̀ bẹ̀ lẹ́bí àdúrà irú wọn lélẹ́yìí o iṣẹ́ rẹ̀ ò tó jẹ àbí iṣẹ́ tíṣà ò tó ló tún fi mú healing and deliverance through prayer the Lion of Jesus Christ ní Yẹ̀kínì Kazeem o ó kọ bá bẹ́ẹ̀ ó kọ mùsùlùmí ni ó kọ tiẹ̀ gangan ó kọ mùsùlùmí ni
a sì láwọn èèyàn tí ń fọ́lù ẹ̀ àwọn àgùntàn tí ò ní mọ̀ pé kòkó ń bẹ́ ń ta. now láì dènà pẹ̀lú pápápá náà mo fẹ́ ṣe o ẹ jẹ́ ká wo kọ́mẹ̀ntì àwọn èèyàn lábẹ́ ọ̀rọ̀ tó sọ sí mi gangan. lóòótọ́ àwọn èèyàn lè sùn kán kọrí síbì kan náà ṣùgbọ́n àwọn èèyàn fún lésì tó yẹ kí n fún gba ẹni tó pè lárábí lálá lẹ́nu ẹ̀yìn ọmọ rẹ̀ wà jù ọ lọ tá a bá ní àwò dáadáa àbújù àwọn ń tà wọ́n jẹ ni ẹ jẹ́ kí n sáré ṣàfihàn rẹ̀ pápápá náà mo fẹ́ ṣètò ẹ̀ ṣe pọ̀. Acview Pro Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Acview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Acview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tẹ́mi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Acview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Acview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Acview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Goldworm tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Goldworm ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Goldworm ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Goldworm ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́
ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ yá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ṣé ń gbọ́ wèrè another picture lélẹ̀ o ó ní see this one like àjẹkù ajá abusing Aláàfin Ọ̀yọ́ and Ọ̀yọ́ town. Ṣé ń gbọ́ Akíndèdèrìn èmi ní pè lájẹkù ajá o Awikonko TV bàbá wọn mind you is 100% times better than you can never be. Eléyìí ni alọ́balẹ́wọ̀n Awíkàtìkàtì himself eléyìí ni the great man fine man looking sexy eléyìí ni fine man I like your look eléyìí ni ọmọ àlè nífẹ̀ẹ́ owó sí júwèé bàbá rẹ̀ Ọ̀yọ́ ìsì Yorùbá èwo eléyìí ni Awíkonko olóríire alálùbáríkọ ọmọ tí ọ̀ràn bàbá àyáláyà great grandfather yín níṣẹ́ but this guy is handsome to be candid àbí o olórí burúkú alọ́balẹ́wọ̀n náà wáyé dèdè náà ìwèrè access to Shatta village ọmọ òfò èmi àti Ibrahim Shatta ti ra ti yanjú ọ̀rọ̀ wa èrò lè padà sẹ́yìn díẹ̀ jáde padà sẹ́yìn díẹ̀ eléyìí Àtìbá jíṣe bí Ọ̀yọ́ yìí olólórí burúkú lé Awíkonko tí ọba ìlú rẹ̀ Ìpètùmọdù wà ní ẹ̀wọ̀n fún ẹ̀sùn jìbìtì ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan mi eléyìí ní Awíkonko kì í ṣe ẹgbẹ́ ìwọ àti mọ̀rú mufu fools pẹ̀lú aláàrí òpònú ń pìtàn ti ilẹ̀ Ìbàdàn ẹ̀yin ọmọ ìrankíran àtòkò abalẹ̀ jẹ́ tí ẹ̀ ń sọ wípé ìtẹ́ ọmọ ju ti bàbá ńlá rẹ̀ lọ ọ̀dẹ́gbẹ̀rún ìdóyìn kò lè gbé pílò Awíkonko nítorí pé kìí ṣe ọmọ àlè bíi tiyín òmùgọ́dọ̀yọ́ eléyìí ni you that abuse Awíkonko is because of his great philosophy of his historical lecture about the Aláàfin Àgọ́dọ̀yọ́ and our frontliner of the Yoruba monarch Ọọ̀nìrìṣà Àrólé Oòduà eléyìí ni good one very handsome only olófo with dislike ọmọ ológo eléyìí ni tara Aláàfin Ọ̀yọ́ ọba àbàrìbọ̀ ọba tápà ìran àwọn tí
tí ó fi ọmọ Yorùbá sí ẹrú, irú àwọn oníbodè, ìran àwọn ọ̀dàlẹ̀ Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀, ẹ̀yin ọmọ tápà lè ń pe Ọ̀yọ́ báwo, ìran Ọ̀yọ́ nìkan ní ilẹ̀ Yorùbá ló tan mọ́ tápà mọ́ Fúlàní, ẹ̀yin ọmọ ìrankíran Ọ̀yọ́ tí ò ní orírun ẹ̀kúkú tan mọ́fẹ̀. Eléyìí ni how did he insult Aláàfin? Because he exposed your lies and told the truth about the wicked, primitive and barbaric conduct of Aláàfin and his Ọ̀yọ́ people. Awikonko has become a legend. Why your Aláàfin is going around looking for a job and cheap popularity? What a shame. What a shame. Another disgrace, Aláàfin Ọ̀wọ̀ Adé seeking employment at Dangote refinery. Èmi ò sí ń bẹ̀ o. Ilé ní ọmọ tí kò ní ìran ọmọ àlè original ni ẹ fi sílẹ̀ mọ́ dalẹ́kun ọmọdé búrò kò bojú ẹ̀yìn nígbà bojú ẹ̀yìn nǹkan ń kó tún sọ̀kò mí fún ni. Àwé kàtìkàtì wà láìwèrè lọ́jọ́ máa lè ìpètùmọ̀dọ̀ abájọ àsọ̀rọ̀ burúkú ọmọràn kíran ní abálájọ ọba àlùrè kò ṣe gbé hàn ló jẹ́ kó máa ṣe ẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ sí Aláàfin olórí aládé nílẹ̀ Yorùbá. Àwé kàtìkàtì bàbá ńlá bàbá rẹ̀ bàbá ńlá bàbá Saheed Ọláyíwọlá ó ṣòfò tìrantìran ni láti Èdùmàrè àṣẹ́gun lágbára Ọlọ́run ó ṣòfò ní o tìrantìran akùkọ adí àkàrà ìgbàyí ìjọ léyàwó ní gbàyí tìrantìran igúnnugún làwọn àtẹ́kà àkàlà làwọn àtẹ́gbà ẹjọ́ igúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ló ti ń tẹ́ káàkiri ọmọ tẹ́ dé gbogbo ibi tó bá dé ni o. eléyìí ní wíìsì Aláàfin Ọ̀kàrẹ̀jàre handsome man keep glowing in age, God bless you. eléyìí ní Awikonko continue with your good job, all Karo Nigeria with you sir, respect. eléyìí ní Awikonko ìjayà Aláàfin Àgọ́dọ̀ yam people of Sango priest, ìbẹ̀rù àwọn onílára àwọn ọlọ́tì èèyàn tí ń gbé ilé gbígbẹ. Sí handsome man Awikonko lójú ọlọ́rọ̀ tí ọlọ́rọ̀ bá gbọ́ kò sí nǹkan tọ́rọ̀ máa ṣe, great you are. eléyìí ni handsome man ẹkùn ọkọ̀ àwọn Ọ̀yọ́ bá gbogbo wọn. eléyìí ni ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè, má jẹ́ kí a fi ìran Yorùbá ṣe ẹlẹ́yàmọ́, fi àwọn ọ̀tá Yorùbá tí àwọn tí ń bá wa gbé tipẹ́tipẹ́ àlàáfíà ní kí ẹ jẹ́ kí a wá láàrin ara wa. ẹ sọ fáwọn wèrè Ọ̀yọ́ kí wọ́n panu mọ́, tó bá ti panu mọ́ èmi náà panu mọ́. Yẹkínì Kazeem kò ní dá fún gbogbo ìran rẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Awikonko is far better than your generation. Ilé ni ọmọ àtòkù wa balẹ̀ jẹ́ òsè. Ilé ni Aláàfin Ọ̀yọ́ slave trader. Yes, òótọ́ ni. Ilé ni olórí burúkú ń dáàdi, olórí burúkú mọ́mí, olórí burúkú làwọn ẹ̀gbọ́n rẹ̀, olórí burúkú làwọn àbúrò, olórí burúkú gbogbo ọ̀ràn yín, olórí burúkú làwọn ọmọ tó tara rẹ̀ jáde, olórí burúkú nìwọ gangan. Ilé kì í ṣe ọmọ Yorùbá, Yíbò ló bá ìyá rẹ̀ ní àjọṣepọ̀. Dúró bẹ́ẹ̀ o. Yíbò ló bá ìyá rẹ̀ ní àjọṣepọ̀ tí wọ́n fi ní oyún rẹ̀, àlùkò ọmọ Yíbò ni òun ni ẹnu rẹ̀ fi máa ń já wáyà bẹ́ẹ̀ yẹn. tó bá sọ̀rọ̀ ní ìsìn gbogbo èèyàn ó ti mọ̀ wípé ìdí ẹnu mi gbó ṣákáṣáká ó dá ṣákáṣáká ẹnu mi sì dá lọ́rọ̀ ju tiẹ̀ lọ lélẹ́yìí tó túmọ̀ sí pé Fàtáì owó ilá lọ́jẹ́ kẹnu rẹ̀ ọmọ Yorùbá hàn o tún mọ̀ wí rárá ọmọ nǹkan kan kọ o tún lè dá Fàtáì kọ o tún kọ Fàtáì owó ilá lélẹ́yìí tó túmọ̀ sí pé ọmọ Fúlàní ni ọ ẹrúkẹrú ni ọ àgbélala lẹ́nu ńlọ́jẹ́ kára ọmọ kan sọ gbọ́ ìwọ gangan lẹ́nu yẹn rẹ̀ ń jábáyà Moronkade Abdul-Jalili ọmọ ẹrú òkè ọmọ ẹrú ni ọ gbogbo ẹ̀yin tẹ́ wá láti bẹ̀ náà ọmọ ẹrú ni yín eléyìí ní Awikonko ọmọ ológo ride your enemy like horses mo ti ń gùn wọn o Mr. Edward Ọláolúwa ń gùn wọn pẹ́ o Mr. Habib Rufai ní Aláàfin Ọ̀yọ́ ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ lọ fi jẹ́ pátápátá fún tilé tó kó ìrònú Aláàfin ni yóò padà di ẹ̀ gbogbo yín nítorí ipò tí ó wà yẹn ipò àwọn baba ńlá kú pọ̀nrípọ̀n gbá baba ńlá baba yín wọ́n wá ti kọ tẹ̀yìn lọ́tún kò tí ẹ̀ tó ń mọ ọ̀rọ̀ kọ́ eléyìí ní baba gbóǹkan egbò àràrà ó ṣe baba rẹ̀ ga ẹlẹ́lẹ́yà tiẹ̀ ọ̀tá ni tìrantìran eléyìí ní olórí burúkú ni awíkàtìkàtì olórí burúkú ni ọ́ àgbà àyà àgbà òpònú akíndanidání dèdèrè ń déróbó afọ́fúngbèmú apọ̀dà olórí burúkú àtòkù abalẹ́jẹ́ ọmọ ìrankíran ní Bello Wàhábù tó sọ pé olórí burúkú ni awíkàtìkàtì bàbá rẹ̀ ní wíkàtìkàtì eléyìí Tóbi Fásẹ̀sì ní Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ọmọ onírira eléyìí ní Awikonko ẹkùn ọkọ àwọn àgọ́dọ̀ Ọ̀yọ́ jẹ́jẹ́ láyé ọgbọ́n ọlọ́gbọ́n ìjẹ́ ká pàgbà ń wèrè ọgbọ́n yóò mọ̀ pọ̀ sí ní sà eléyìí ní Mr. Ọlátayọ̀ Awórìnrìn ó ní Awikonko ò ní sì sọ God bless you sir Azeez Sodiq endurance wèrè alọ́ba lẹ́wọ̀n ọba mi ò sí lẹ́wọ̀n sunkún díẹ̀ sí tó bá sì wà lẹ́wọ̀n ẹjẹ́ ó máa ṣe fàájì rẹ̀ ńbẹ̀ Tóbi Fásẹ̀sì ó ní why Ọ̀yọ́ like to curse people well like father like son bí baba yín ti curse Bọ̀dé Thomas náà tó fi gbókú God bless you. Mr. Adédayọ̀ Àrẹ̀mú ní ọmọ àlè ilẹ̀ Káàárọ̀ Oòjíire nírú ẹni tó bá ní bàbá yìí
àti pé 90% Fúlàní 10% Yorùbá ṣé mi ní bá wí àbí ọba wọn ní bá wí Ọ̀yọ́ ní ọmọ bá wí báwọn Ọ̀yọ́ ní 90% Fúlàní 10% Yorùbá ó hàn dáadáa ó wá ní ọmọ àlélẹ̀ káàró òjire nírú ẹni tí bá ń bú mi báyìí tí ó bá ń bú bàbá yìí èmi ní bá wí òun latest ọmọ wo ọmọkọ ọmọ náà lọ́pọ̀ tó ń dó tó pọ̀ ní ìwòdí ẹ̀ o alọ́ba lẹ́wọ̀n ó ṣe olórí burúkú apárí orí bàbá gan tiẹ̀ gan ó pa ju tọ̀dọ̀ mi lọ ìyá gan ni ó sì wá pa orí tiẹ̀ ẹ̀bùn tọ̀dọ̀ mi Ọlọ́run tó yìn Rafiu Ìṣọ̀lá ó ní àìmọ́sẹ́ kan ọmọ rogun lòmù torí bomi gbóná omi gbóná wò ní torí bàbá rẹ̀ bọ̀ bàbá ìyá tó bímọ ẹ̀sẹ́ mọ̀dá mọ̀mọ́ rẹ̀ mọ̀ òwò nàbì náà ló ṣe ilé iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ti bá mọ̀mọ́ rẹ̀ sùn tó ebi ọ lọ́jọ́ orí bó ṣe rí òun Ọláyẹmí oní very handsome man he just opened his radio station you better apply for job there God bless you kò tí ì délẹ̀ yóò padà délẹ̀ o gbogbo àwọn ilé gan ni ó ti ẹ̀jẹ̀ ká tún padà sí gan náà bóyá wọn ò rìṣẹ́ wàá gbàṣẹ́ fún ọ́n bẹ̀ ó lè máa nulẹ̀ kó lè mọ̀ọ́rọ́ sọ kò lè wúlò lórí rédíò ṣùgbọ́n yóò wúlò láti máa nulẹ̀ ilé ìkúnlẹ̀ Tìjání ní the last time I saw this picture was at Zoological Garden and Yaba Left ìyá rẹ̀ ni ó wà ní Yaba Left ńgbà tí wọ́n gbé bàbá rẹ̀ lọ àrò lábẹ́ òkúta ìwọ gangan ọmọ sí gangan káàkiri ọjàjà ọmọ rìn kiri bọ́wọ́ bá ju Ògúndáre arẹwà ọkùnrin ọmọ ọkọ ọmọ olóríire wà gbó wà tọ́ láṣẹ Èdùmàrè God bless you mọ́mí mi ò ní wáyé tì gbogbo èso tó tara yín jáde ò ní mọ̀ nira lágbára Ọlọ́run eléyìí Ọpẹ́yẹmí Adéníjì ó ní God bless Awikonko I really loved him keep doing great bro thanks so much sir Mr. Ọpẹ́yẹmí Adéníjì mi ò ní wáyé tì Ajíbọ́rọ̀ Táíwò níbo ni wèrè yìí wà o ó ti parẹ́ máa yé lára ẹ̀tún lọ gba owó mi lọ́wọ́ crocodile Ifẹ̀yìn nke Ọ̀ọ̀ni ńlẹ̀ ń pè lọ́ọ̀nì káyé yín ó lè ba bàjẹ́ ni Ọ̀ọ̀nì náà ni ó sì fi ń jẹ torí wípé oúnjẹ ẹranko ni ó bá yà yín sùn ẹranko ló bí wọ́n kàn pé ó ní Ajíbọ́rọ̀ ni Ajíbọ́rọ̀ Ajíbáyà Ajíbẹ́kún Ajíbòsí Ajíbábànújẹ́ náà ló kọ rẹ̀ Táíwò tán fi mọ́ ohun Akẹ́hìndé rẹ̀ sì lè já lálùbáríkọ ọmọ o kì í tán ọmọ Bẹ́wàjí ẹ̀mà tó ní ọmọ ọba ẹlẹ́wọ̀n ní í ṣe ọba ìlú rẹ̀ ti lọ sẹ́wọ̀n ṣé bàbá rẹ̀ ló gbé lọ Awíkonko ọmọ ẹlẹ́wọ̀n bá mi ọ̀sẹ̀ wọ̀n rí ìdílé wa ọ̀sẹ̀ wọ̀n rí ìwọ gangan ló parí ayé rẹ̀ sẹ́wọ̀n Èlíjà omi ló pé mi ọmọ ọkọ tí kì í sọ máa lè go on God bless you sir. Eléyìí ni this one better pass Mr. Akeem Ọ̀wọ́ ẹ parí ẹ̀ fúnra yín that is Mr. Sunday Anúolúwapọ̀ Mákindé eléyìí aborigine Ògbóni ó ní fine man God bless you sir. Mr. Emmanuel Obasuki ó ní Awikonko TV fine man kábíyèsí o. Ṣẹ́gun Adédìwúrà ní correct man T-boy ọmọlọmọ ní Wúbì Aláàfin ńgbà tá a bá ń sọ̀rọ̀ Awikonko God bless you all lánàá Olódùmarè ní fi ń sílẹ̀ well àkàndá ọ̀rọ̀ Awikonko kì í dùn kọ́ pọ̀ sókí báyìí lóge ṣe bẹ́ẹ̀ tiẹ̀ nílẹ̀ tòní tọ́mọ́ mo mọ̀ wípé irú Yẹ̀kínì Kazeem Akínkúnmi kò ní lè fún mi lésì aláṣeyọrí and success ìwọ gan Ọlọ́run sí aláṣeyọrí and success healing and deliverance ó ṣe deliverance fún rẹ ìwọ gangan wà successful ìwọ gangan ò tí ì ṣàṣeyọrí ní ìdíṣẹ́ tíṣà tó ń ṣe torí public school ló ti ń kọ́ mọ káláyé rẹ̀ dáa ni ìwọ gangan ọba ti nílé ìwé tiẹ̀ fóònù rakuraku tó ń lò ohun tí ò gbé píṣọ ẹ jáde dáadáa ọba rówó ra fóònù gidi ó ti rí pa yíyẹ ti ta yíyẹ ti bàjẹ́ tó ti rí pọ́ ọ̀lọ́jọ́ ọ̀la tó dáa ńlọ́jẹ́ kọ́ ọmọ bó lóríire ọmọ ò ní sóríire ọbọ ìjèrè lẹ́yìn ọkọ ò ní jèrè Abíọ́dán ni yàrá ọ̀bọ ẹ̀wọ̀n nílẹ̀kẹ̀ díẹ̀ akẹ́dọ̀ ọ̀rọ̀ Awikonko ẹ jẹ́ kí n máa lọ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwà ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ.
Awikonko Development Fans Club. Ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Wow.